Nínú àwọn tó ti ṣẹlẹ̀ tí tá ó ti gbáwájú wa tá a ti rí tọ́lọ́run sì fún wa ní ìyìn lé lórí aláṣeyọrí òní yìí o. ẹrú obìnrin kan bẹ mo forúkọ bò láṣìírí torí pé ìyàwó èèyàn ńlá ni nínú ìlú àwọn ìlú tó sì súnmọ́ wa òun ni ìyàwó èèyàn ńlá ni nínú ìlú. ká fi kọ́gbọ́n. kan wá gbọ́ program ó wá gbà tó wá dé jókòó asọ̀rọ̀ àṣebéèrè wá nítọ̀ nítò ń bá wá ní ọ̀rọ̀ ọmọ òun tẹ́ ẹ mẹ́nu bá wọn. ọ̀rọ̀ ọmọ òun. torí pé gbàtẹ́mi ń sọ̀rọ̀ lọ́mọ ní bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí àdáwò méjì ló lè ṣẹlẹ̀ tó lè máa pa yín lẹ́kùn bẹ́ẹ̀ bá rí ṣòro ọkọ ẹ rí ṣòro ọmọ ìwà méjì tí ṣe nu ọmọ lọ́wọ́ ní ọmọ òun nítorí ẹ ló gbé ń wá àkọ́bí òun náà sì làkọ́bí ọkọ ìyàwó ṣe ọkọ ṣe fẹ́ yàwó bíi mẹ́rin wọ́n bọ́kùn wọn bóbin òun náà bọ́kùn bóbin ó sì wá jásí pé Dáúdù ọmọ ló wá rí báyìí. ó dèdèrìn ni ó ní ó dèdèrìn ọfọ lójú ní ó ní ọfọ lójú ó ní làákàyè kàbí òní ó ló ní èmi wá ní í ṣe ó ní tọ ọkọ sàdédé yí bírí lẹ́ẹ̀kan náà ni lọ́ba dẹni tí mò mú kú mu Allah lọ́ba dẹni tí ò gbélé mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀dà kí n lo ọkọ rẹ̀ abéèrè ọkọ rẹ̀ abéèrè sí ṣùgbọ́n a máa ń wo burújí ẹ̀dá akọ́ṣẹ́jáyé jọ́ mẹ́ta bá fẹ́ ṣètò a sọ̀rọ̀ nípa rẹ̀ lè tó pọ̀ àti kí n lọ lọ́hùn wí ń pa rẹ̀. nípa burújí àtọkọ̀já ibi á ti bẹ̀rẹ̀ ńjọ́ mẹ́jọ. ẹ ṣeun so mo wá wo lọ wo bọ̀ a rí ògo tó ní kódà bí mo wo dé mu age of 28 years ló yẹ kọ́ mi yóò ti kọ́lé. 28. ọwọ́ aṣọ kínní kan fún mi o ìyá yẹn ní age of 25 ó kú dẹ̀dẹ̀ tí ó parí bóyá OND bóyá OND náà ni ó kú dẹ̀dẹ̀ tí ó parí ẹni tí ń ṣiṣẹ́ kéékèèké tó ti kówó lẹ̀ fóun o tó sì wà ń kóòtù mẹ́rin dì sí. tí a mọ̀ pé pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ gbà tí ọ̀bẹ di 28 yẹn yóò ti parí ilé yóò ti nǹkan gidi yóò tó ti mọ̀ jáde. má lọ fura sínú ilé rẹ̀ ìyá ìpẹ́ nìkan ní sẹ́yìn ṣùgbọ́n ẹ lọ́ọ́ mọ̀ fura sínú ilé yín ìyá ń sun ẹkún tààrà pé ńjọ́ tí wọ́n ti fẹ́ ní báyìí lé ọ̀dà akọ rẹ̀ kìí mi ọ̀mọ́ pé ńlógún ti dé pé dàárọ̀ yìí táwọn fi jọ ń lò ó tán lọ yìí kò yanu kí wọ́n ṣe lòun ní kíntàlẹ́ kìí àmì ètò. ẹ̀ ń jẹ́ fẹ́ lé. kí wọ́n á lè gbà lọ́wọ́ ara yín ó ní dàárọ̀ yìí ni ó ní ẹni tó bá ṣẹlẹ̀ báyìí ó bu ẹ̀rín lórí ọmọ rẹ̀ pé ó ti rí nǹkan kan. mo wá jẹ́ ìyá wọn mọ̀ pé èmi ò ní nǹkan kan o ṣùgbọ́n mo lọ́lọ́hun. ó tán. so o lè gbìyànjú ọmọ rẹ ó jẹyàn. ọmọ rẹ ó jẹyàn. ṣùgbọ́n bí tá a ti bẹ̀rẹ̀ rẹ o a kọ bẹ̀ lọ́hùn tá a bá bẹ̀ lọ́hùn tán èyí tí ń mu yìí abẹ́yàn kò ní mu mọ́. atọ́kùn bàbá níjọ́ tá a gbèsè lè lọ mo sọ fún ìyá pé ìyá ó fira rẹ lẹ o fọmọ yìí o èrò ọkàn rẹ ni pé bóyá òun ó kú kó ọmọ yìí bá lè jẹyàn mo ní rárá kì í ṣe báwọn èmi pààyàn ṣùgbọ́n ìtọ̀dí yín lẹ́ẹ̀fi lo oògùn fọmọ yìí ẹ gbọ́ atọ́kùn mo gbọ́ kò yé mi ni. ìtọ̀dí yín lẹ́ẹ̀fi lo oògùn fọmọ gbogbo tí mo gbé fún yìí ìtọ̀dájí yín lẹ́ẹ̀ pò mọ́ tẹ́wàá mí sí bí ó ṣe lò ó. ìyẹn ti mọ̀mọ́ òun. ti mọ̀mọ́ gangan ìyá sí ó lò ó bọ́ọ̀lù ń fẹ́ ọmọ yìí ò mú kankan mọ́ dàárọ̀ yìí o inshallah bí kudratillah wallahi ilé iṣẹ́. gbogbo ohun téèyàn bá mú ó ní solution. ó ní solution o torí pé yẹn ṣàdédé mọ̀ kọ́ wọ́ ní mọ́ nínú tó bá ti di pé wọ́n rí pé kíní yìí ńlọ fẹ́ràn jù bẹ́ẹ̀ náà wọ́n yé sí tí wọ́n dé sí. tí wọ́n pè láyé. bẹ́ẹ̀ ni. tí o bá ti mú kó gbádùn. obìnrin lọ mọ̀ bá sùn ju àwọn tọ́da tí ó wù ọ́ àwọn ìdí bẹ̀bẹ̀ rẹ̀ wọ́n mọ̀ kó tí ọ́ tó fi kàgbá kó. fi lọ mọ̀ ọ́ mu oníwó kó tí ọ́ títí ìbá kẹ́rẹ́ ní àtọkànjẹ́. tí ìbá jẹ́. inú àwọn alọ́lọ́ àti bá adébẹ̀kẹ́ fílẹ̀ ìyókù kò sẹ́ni tó lè rí wò mọ́. ìyókù kò sẹ́ni tó lè rí wò mọ́. tó ti pọ̀ kan bá ti bàjẹ́ kí ni bàbá